níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Agbade. Bàbá wa Agbade wọn àfẹ́ máa wojú yín. Àfọ àwọn ọlọ́rọ̀. Àrọ́wọ́ àti àgbà ní gẹ́mbàrí nù ni. Ìṣẹ́jú tá a lò ń bi kínní yóò ní pọ̀. Àmọ́ kọ́dà àfọ àwa àjára síwọ̀ náà ọ̀yọ̀dá. Mo jẹ́rìí ẹ̀. Ẹni tí ó bá náwó nù yín nísìn. Á rí pé òun ni ọ̀fẹ́ kí ọyẹ ẹnáwó kárí. Ẹni bá yọ̀ǹda. Ẹni bá yọ̀ǹda kọ́ náwó kárí. Gbogbo kálukú lọ náwó. Ábù wíńdọ̀. Àwọn náà náwó. Ẹ dákun. Bàbá wa ìmáàmù lọ́tẹ̀ àwọn náà náwó. Alihamdulilayi. Gbogbo àwọn àfáà wa tí wọ́n jókòó àfáà ni gbogbo wọn. Ẹ náwó kọ́ ẹlẹ́yọ̀dá. Al-Latif International. Alihamdulilayi. And others. Ní ìjókòó yìí sẹ́rí ọmọ tó ṣe ìsáwò fún bàbá wa. Barawi al-Miskinu billah. Ọmọ náà ọdẹ kejì rẹ̀. Bẹ́ẹ̀ni. Torí ntí kálukú máa sọ lóde ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì tẹ̀síbíù rẹ̀ ti ń fà owó táwọn ń kó sáwọn iwájú ìmáàmù ní ń kà. Ntí ń fi tiẹ̀ sẹ́nu. Ntí ń fi tiẹ̀ sẹ́nu. Ẹ wá ṣe bí ń ṣe subhanallahi ni. Bọ́lá ó sì ti sáyé nu owó ọmọ gbé wájú àwọn kan yóò sì máa gbẹ̀yìn àwọn kan kọjá. Àwa kí bàbá wa tó dúpẹ́ fọlọ́hún. La ilaha. Ayaman bayna sumurati imamun. Láàrin Fílàní. Àti hẹ̀. Àti hùn. Àti hùn. Àti hùn. Ayaman bayna sumurati imamun. Máa ké jálẹ̀ minihum ilayhim. Minihum ilayhim wa fihi minihum bihimi. Ayaman. Ọlọ́run ló wo eyín ra wà ní. Bayna sumurati imamun. Kò ṣe túfẹ́ nìkan. Habibul Qawmi. Ọlọ́run subhanallah. Tani ọ̀fẹ́ yín nísìnyí. Bẹ́ẹ̀ lómi bá ṣe àṣẹ ìdíyàn bá pè tọ́wá ní. A'udhu billahi minash shaitani rajim ara yóò sì ṣe gèrè. Ayaman bayna sumurati imamun. Sawtu malah. Ohun ni tọ́lọ́run kóyọ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ jẹ kọ̀lá ó ti kóyọ̀ sí. Bẹ́ẹ̀ jorógbó ó ti fi yọ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ gbogbo tẹ̀ ń bá ń jẹ ó ti fi yọ̀ síbẹ̀. Ayaman bayna sumurati imamun. Ọlọ́run wa ní ẹ̀jẹ̀ ládùúrú gbogbo agbó Fílàní bí wọ́n ti pọ̀ tó láyé. Ọlọ́run wa yọ ẹ̀yin ní ìmáàmù bẹ̀. Habibul Qawmi. Àwa gbogbo àwa tá a jẹ́ bẹ́rì ìbérí. A fẹ́ràn yín. Nasiratu kalamu. Mẹ̀súnà ò fẹ́ kí n gbádùn ọ̀rọ̀ yìí. Ayaman sumurati Habibul Qawmi. Nasiratu kalamu. Habibul Qawmi. Nasiratu kalamu. Ìwọ náà bẹ lọ́hún bàbá wa ìmáàmù ẹ̀rí dọ́là ní olóko mi ná mi. Sorry money. Kéwú débi kí wọ́n máa fún ọ lówó ni má kéwú débi kí wọ́n máa pé o tó dé. Ayaman bayna sumurati imamun. Lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ ìmáàmù àgbà tán nínú ìlú yìí. Habib
habibul qaumi. Ọlọ́run wá sọ ìfẹ́ yín sí gbogbo ọmọ ádámà lẹ́mìí. nasiratu kalamun. kéèyàn máa wò yín báyìí ọ̀rọ̀ ó sì máa sọra rẹ̀ nítorí eléyìí. anta alladhi qartasita lamma akhazalu. èmi kọ́ èyí ń kọ́ antali imamu lezi. antali imamu alladhi. warisa nabiyya muhammada. warisa nabiyya muhammada. dunali akọribi. dunali akọribi. wasawili arihami. wasawili arihami. jẹ́ ìmáàmù lọ́dọ̀ wa kọ́ lélẹ́yìí Ọlọ́run ló fi jẹ́ ìmáàmù. wasabatallahu. Ọlọ́run ló lè fi ọ̀rọ̀ yín Ọlọ́run ló fọ̀rọ̀ yín lọ́lẹ̀ ńlú yìí. ma àtọ́ kàmí ní àmì. gbogbo ìdára tọ́lọ́ ṣe fún yín Ọlọ́run lọ́mọ yẹ̀yìn náà mọ́ inú dẹ̀ra yín la wà. sabatallahu. Ọlọ́run kọ́ wa fi gbogbo ẹ̀rín lẹ̀. ma àtọ́ kàmí ní àmì. tẹ̀síbíìtà. tẹ̀síbíìtà Musa wọ̀ nẹ́sìrà mísìlámà nùsìlá. bọ́lá ti ra Ànábì Mùsá ṣe láyé tí ó fẹ́ rẹ̀. inú ànábì. àdúrà àdé bárajì tí mo. tọ́lá làáfíà tí ó rẹ̀. àwọn sì gbà. kọ̀rẹ́ ànábì wa Musa. àwọ̀ bọ́ bá fẹ́ dààmú èèyàn dé kọ́ dààmú èèyàn ọ̀rẹ́ Musa ni.